mo kábàámọ̀ pé mo tọ ìyàwó mi ní iléèwé ṣe lòun àti ìyá rẹ̀ ń lù mí ní jìbìtì báyìí ẹ̀tù àká Agbaje. Ọkùnrin kan Sẹ̀míù Agbaje ti bẹ àwọn adájọ́ Grade A Customary Court tó wà ní Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ láti tú ìgbéyàwó òun àti ìyàwó rẹ̀ ká lórí ẹ̀sùn àìgbọràn orí kunkun àti bí ó ṣe lẹ̀dí àpòpọ̀ mọ́ ìyá rẹ̀ láti máa lu òun ní jìbìtì. Agbaje ṣàlàyé pé ogún ọdún sẹ́yìn ni òun ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ Yẹmí Sẹ̀míù ní ìlànà ẹ̀sìn mùsùlùmí, ṣùgbọ́n òun kò fi ìgbà kankan gbádùn ìgbéyàwó náà nítorí ṣe ni ìyá ìyàwó òun ní òun lára. Ó ní lẹ́yìn tí àwọn ṣe ìgbéyàwó, òun ṣe ìlérí fún ìyàwó òun pé òun yóò tọ́ láti gba oyè masters àti PhD rẹ̀. Òun sì sọ fún pé kó má wulẹ̀ ṣiṣẹ́ kó ba lè ráyè kàwé dáadáa. Agbaje sọ síwájú pé kò sí ojúmọ́ kan kí ìyàwó òun má dé ọ̀dọ̀ ìyá rẹ̀, tó sì jẹ́ pé aago tó bá wù ú ló tó máa kúrò níbẹ̀ tí yóò sì wọlé lóru. Ó ní gbogbo ìgbìyànjú òun láti jẹ́ kí ìyàwó òun mọ àwọn ewu tó rọ̀ mọ́ ìrìn òru ni kò so èso rere kankan, nítorí nígbà náà ló tún wá ń pẹ́ wọlé sí i. Ọkùnrin yìí sọ síwájú pé òun tún fi ẹjọ́ ìyàwó òun sun ìyá rẹ̀ láti bá a sọ̀rọ̀, ṣùgbọ́n bí ìgbà tí èèyàn bá da epo bẹtiró sí iná ni, kò sí àyípadà kankan. Ọ̀pọ̀ ìgbà lòun sì máa ń dáná oúnjẹ alẹ́ fúnra òun. Ó ní kò sí àṣẹ kankan tí òun lè pa nínú ilé tí ìyàwó òun yóò tẹ̀lé. Gbogbo nǹkan tí ìyá rẹ̀ bá sì ti sọ pé kó ṣe ni yóò ṣe, nítorí ibẹ̀ ló máa ń darí sí tó bá ti ń bọ̀ láti ibi tí ó ti ń ṣe masters rẹ̀. Agbaje fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí ìyàwó òun bímọ kejì, ṣe ni ìyá rẹ̀ jókòó tì í gbagba lọ síbítù. Gbogbo owó tí àwọn dókítà sì kọ fún òun pátápátá ló ń san nítorí iṣẹ́ abẹ ló fi bímọ. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún òun pé lọ́jọ́ tí àwọn fẹ́ kúrò ní ọsibítù ni ìyàwó òun tún gbé àkọsílẹ̀ owó ńlá kan jáde tó sì sọ pé dandan ni kí òun san owó náà fún ìyá òun. Ó ní níbẹ̀ ni inú ti bí òun tí òun sì ṣe ìwádìí àwọn nǹkan kan tí wọ́n kọ fún òun, ṣùgbọ́n tó jẹ́ pé àgbélẹ̀rọ lásán ni. Nígbà náà ló di mímọ̀ pé ṣe ni àwọn méjèèjì ń lu òun ní jìbìtì owó. Yàtọ̀ sí eléyìí, òbítíbitì gbèsè ni ìyàwó òun ti jẹ láàrin àdúgbò tó ti ń yáwó káàkiri lọ́wọ́ àwọn tí kò tiẹ̀ tó, èyí tó sì ń kó ìtìjú bá òun. Nítorí ìdí èyí, Agbaje rọ kóòtù láti tú ìgbéyàwó náà ká kí wọ́n sì kó àwọn ọmọ fún òun. Bó tilẹ̀ jẹ́ pé ìyàwó Agbaje kò yọjú sí kóòtù láì fi ti ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi ránṣẹ́ sí ṣe, adájọ́ kóòtù náà arábìnrin SM Akíntayọ̀ sún ìgbẹ́jọ́ náà síwájú. Ó sì ní kí wọ́n tún padà mú ìwé ìpẹ̀jọ́ náà lọ fún olùjẹ́jọ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.